A kú déédé àsìkò yìí, kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilẹ̀ Nàìjíríà. Orúkọ tèmi ni Ọmágbémisọ́lá Ọmọlọ́rọ̀mádẹ. Ọ̀gá ọlọ́pàá yányán Káyọ̀dé Ẹgbẹ́tókun ti kọjú sí ìdájọ́ ojú ẹsẹ̀ ní ìpínlẹ̀ Edo tí ó yọrí sí ìṣekúpa àwọn arìnrìn-àjò tí wọ́n fi ẹ̀sùn kàn wípé wọ́n jẹ́ ajínigbé. Ìkọlù yìí wáyé láti ọ̀dọ̀ àwọn fíjìláńtè ní ojúnà Uromi sí Ọbájánà. Nínú àtẹ̀jáde àná tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá Olúmúyìwá Adéjọbí bu ọwọ́ lù ni wọ́n ti bu ẹnu àtẹ́ lu ìṣekúpa lọ́nà àìtọ́, bí wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ní ojúṣe láti gbé òfin ró. Àtẹ̀jáde náà ṣàlàyé wípé IGP kọ̀rọ̀jú gidigidi sí ìṣekúpa tako ẹgbẹ́ kan tí wọ́n pe ara wọn ní ọlọ́dẹ tí wọ́n ń rin ìrìn-àjò pẹ̀lú ìbọn ìléwọ́ 19 lọ́wọ́, ṣùgbọ́n àwọn fíjìláńtè wọ̀nyí kò gba àlàyé wọn gbọ́ bí wọ́n ti fi ẹ̀sùn ajínigbé kàn wọ́n. Ṣe ni láàánú wípé láì ṣe ìwádìí tàbí fi ààyè gba ìlànà òfin ni àwọn fíjìláńtè wọ̀nyí ṣe ṣígun lé wọn lórí, pa wọ́n nípa ìyà. Èyí ló mú ikọ̀ ọlọ́pàá ìpínlẹ̀ Edo dá àwọn òṣìṣẹ́ síta láti mú àlàáfíà jọba ní àwọn agbègbè tí ìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹ̀. Afurasí 14 ni ọwọ́ ti tó lórí ìṣẹ̀lẹ̀ bí ìwádìí ṣe ń tẹ̀síwájú pẹ̀lú àwọn tí ó lọ́wọ́ nínú ìṣekúpa. Láti ní àrídájú ni IGP fi darí igbákejì ọ̀gá ọlọ́pàá yányán ní ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn DIG Sadiq Abubakar kí ó ṣe àmójútó ẹ̀sùn yìí, bí ó ti rọ ará ìlú kí wọ́n jẹ́ olùpamọ́ òfin, kí wọ́n ṣe àtìlẹ́yìn fún ìwádìí, kí wọ́n sì tún yẹra nínú ìdájọ́ oníkíákíá jungle justice. Èyí ń wáyé bí ààrẹ Bọ́lá Tinubu àti àwọn gómìnà kan ṣe bu ẹnu àtẹ́ lu ìpànìyà tí wọ́n pa àwọn arìnrìn-àjò 16 wọ̀nyí, bí ààrẹ ti pa á láṣẹ kí wọ́n rí i dájú wípé gbogbo àwọn tí wọ́n lọ́wọ́ nínú ìkọlù yìí ni wọ́n fi jófin. Bákan náà ni àwọn gómìnà náà darapọ̀ mọ́ ààrẹ láti béèrè fún ìdájọ́ òdodo. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn arìnrìn-àjò wọ̀nyí lọ nínú ọkọ̀ iléeṣẹ́ símẹ́ǹtì Dangote kí àwọn fíjìláńtè tó dá wọn dúró ní ìlú Udune Effandian láàrin aago 1 ààbọ̀ ọ̀sán. Nígbà tí wọ́n tú inú ọkọ̀ ni wọ́n bá ìbọn ọlọ́dẹ ní àpamọ́ wọn. Èyí ló mú àwọn fíjìláńtè wọ̀nyí ṣíná bolẹ̀ fún wọn. Nínú àfihàn fídíò ọlọ́gbọ̀n ìṣẹ́jú ni wọ́n ti ń gbọ́ bí àwọn afẹ̀sùnkàn wọ̀nyí ṣe ń bẹ̀bẹ̀ wípé àwọn kì í ṣe ajínigbé, ṣùgbọ́n tí wọ́n ń lù wọ́n bíi kúkú kí wọ́n tó kánná sí wọn lára. Bẹ́ẹ̀ làwọn ará agbègbè yìí ń bá iṣẹ́ òòjọ́ wọn lọ tí wọn kò dágunlá. Ẹnìkan tí ọ̀rọ̀ náà ṣojú rẹ̀ ní wọ́n ṣi àwọn afẹ̀sùnkàn wọ̀nyí mú fún ajínigbé ni. Ó ní ìbọn tí wọ́n bá ní ọwọ́ wọn ló jẹ́ kí àwọn fíjìláńtè ké gbàjarè tí ará ìlú fi tú síta. Ó ní òun ṣe àkíyèsí wípé gbọmọgbọmọ ìwà àwọn ajínigbé ló mú kí ará ìlú hu irúfẹ́ ìwà bẹ́ẹ̀. Fídíò yìí ṣe àfihàn bí ẹnìkan ti ń fi ọmọlanke ti ọ̀kan lára àwọn òkú yìí wọ inú iná. Bákan náà ni ọ̀gbẹ́ni kan ń darí àwọn tí wọ́n ń ṣe ìkọlù, ṣùgbọ́n olùgbé kan tí kò fẹ́ dárúkọ ara rẹ̀ bu ẹnu àtẹ́ lu bí àwọn ọlọ́pàá ṣe pẹ́ kí wọ́n tó dé ibi ìṣẹ̀lẹ̀. Ẹni 4 péré ni wọ́n rí dóòlà tí wọ́n gbé dìgbàdìgbà re ilé ìwòsàn. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Olórí òṣìṣẹ́ àná fún ìpínlẹ̀ Rivers George Nweke ti sẹ́ ẹ̀sùn tí ìyàwó rẹ̀ Florence ṣe wípé wọ́n ti jí i gbé. Nweke ní ẹnikẹ́ni kò jí òun gbé, àlàáfíà ni òun wà ní ìlú Àbújá níbi tí ó ti lọ fi ẹjọ́ ara rẹ̀ sun àwọn agbófinró lórí ìṣẹ̀lẹ̀ tó ń lọ lọ́wọ́ ní ìpínlẹ̀ Rivers. Nínú fídíò tí wọ́n yọ̀ǹda lówùúrọ̀ kùtù ní ọjọ́ Àbámẹ́ta ni HOS àná ti da ẹ̀sùn ìyàwó rẹ̀ nù. Ó ní wọ́n ṣì í lọ́kàn ni. Nweke ṣàlàyé wípé Transcorp ní ìlú Àbújá ni òun wà. Òwúrọ̀ yìí ni òun dé láti ìlú Port Harcourt láti wá bá àwọn agbófinró kí òun sì ṣe àfisùn ara òun pẹ̀lú rògbòdìyàn tó ń lọ ní ìpínlẹ̀ Rivers. Ó ní ọjọ́ Ajé ni òun kọ ìwé fi ipò sílẹ̀ nítorí wàhálà tó ń ṣẹlẹ̀. Nígbà tí ó ń sọ̀rọ̀ lórí ẹ̀sùn tí ìyàwó rẹ̀ ṣe, ó ní lójijì lòun ṣe alábàápàdé fídíò ìyàwó rẹ̀ lórí ẹ̀rọ ayélujára wípé wọ́n ti jí ọkọ rẹ̀ gbé.
ó ní ẹnikẹ́ni ò jí òun gbé, Àbújá lòun wà, lákọ lòun wà bí ìbọn. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ní aya rẹ̀ ìyáàfin Florence Nweke ti fi ẹ̀dùn ọkàn rẹ̀ hàn pẹ̀lú omijé lójú wípé òun kò mọ ìrìnsí ọkọ rẹ̀ lẹ́yìn tí ó kọ ìwé fi ipò sílẹ̀. Ó ní lọ́gán tí ọkọ rẹ̀ dé Àbújá ni ó pè wípé òun ti dé Àbújá, ṣùgbọ́n ẹ̀rù bà á lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ sí rí ọkọ rẹ̀ lórí ẹ̀rọ ayélujára. Ó ní èyí mú ìfura dání ni ó fi ké gbàjarè wípé èyí kì í ṣe ọkọ òun. Ìyáàfin Nweke ní gbogbo ìpè àti àtẹ̀jíṣẹ́ tí òun fi ránṣẹ́ sí ọkọ rẹ̀ ni kò rí èsì. Ìdí nìyí tí ó fi ké gbàjarè kí ọmọ Nàìjíríà gbà á kalẹ̀. Florence ké gbàjarè lẹ́yìn tí ọkọ rẹ̀ fi ẹ̀sùn kan gómìnà Siminalayi Fubara Lójútáyé wípé òun ni ó wà nídìí ìdúgbàmù tí ó wáyé ní ilé ìgbìmọ̀ ìpínlẹ̀ Rivers ní ọdún 2023 láti fi dènà ìyọnípò rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Obìnrin àkọ́kọ́ Sínátọ̀ Olúrẹ̀mí Tinubu ti fi ìkíni kú oríire ránṣẹ́ sí ọkọ rẹ̀ Ààrẹ Bọ́lá Tinubu bí ó ti pé ẹni ọdún 73 tí ó ṣe àpèjúwe rẹ̀ ní ìmọ́lẹ̀ òun nínú òkùnkùn. Nínú ọ̀rọ̀ ìdùnnú rẹ̀ láti fi ṣe ayẹyẹ ọjọ́ ìbí ọkọ rẹ̀ lónìí, ọjọ́ Àbámẹ́ta, ni ó ti fi ìmoore rẹ̀ hàn sí Ọlọ́run fún àánú rẹ̀ lórí ayé ààrẹ láti ọdúnmọ́dún. Ó ní òun ṣe ayẹyẹ akíkanjú rẹ̀, agbára rẹ̀ àti okun tí ó mú wọn dé ibi tí wọ́n dé lónìí. Kí Ọlọ́run túbọ̀ lọ́ra ẹ̀mí rẹ̀ nínú àlàáfíà, ayọ̀ àti àṣeyọrí. Happy birthday, Mr. President, my knight in shining armor. Bákan náà ni igbákejì ààrẹ ilé ìgbìmọ̀ Sínátọ̀ Barau Jibrin náà gbóríyìn fún Tinubu fún ti ọjọ́ ìbí rẹ̀ bí ó ti ṣe àpèjúwe rẹ̀ ní adarí tí ó ní àfojúsùn. Nínú àtẹ̀jáde láti ọwọ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ lórí ìròyìn Ismail Mudashiru ni Jibrin ti ní Tinubu ṣe àfihàn ìjàǹgbara rẹ̀ fún ìjọba tiwantiwa lórílẹ̀-èdè. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Àwọn oníṣòwò aládàáni ti ṣe àlékún owó epo bẹtiró sí ₦900 jálá kan lópin ọ̀sẹ̀ yìí látàrí bí owó epo rọ̀bì àti àwọn ohun èlò mìíràn ṣe lọ sókè lọ́jà àgbáyé. Ìwádìí akọ̀ròyìn ṣe àfihàn wípé lára àwọn alágbàtà epo tí wọ́n ti bẹ̀rẹ̀ sí í ta epo ní ₦900 láti rí Rain Oil, Prudent, AYM, Shafa àti Mainland. Bákan náà ni wọ́n ní ó ṣeé ṣe kí owó yìí túbọ̀ gara sí i bí epo bá máa fi dé ilé epo láti tà á fún àwọn oníbàárà. Owó epo rọ̀bì ni a gbọ́ wípé ó kúrò ní $70 bọ́ sí $75 bárẹ́lì kan. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà ní ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Amúgbálẹ́gbẹ̀ẹ́ ààrẹ àná lórí ìròyìn Ajuri Ngelale ti ṣe àpèjúwe ààrẹ Bọ́lá Tinubu ní bàbá rẹ̀. Ngelale sọ ọ̀rọ̀ yìí bí ó ti ń ṣe ayẹyẹ ọjọ́ ìbí Tinubu tí ó pé ẹni ọdún 73 lónìí. Nínú àtẹ̀jáde ni amúgbálẹ́gbẹ̀ẹ́ àná yìí ti ṣe àfihàn wípé Tinubu á máa dúró tini lọ́jọ́ ìṣòro. Kò sí bí ìṣòro ọ̀hún ṣe lè le tó, Tinubu ò ní yẹsẹ̀ láti tọ́ni sọ́nà débi àṣeyọrí. Ọjọ́ 7 oṣù kẹsàn-án ọdún 2024 ni Ngelale fi ipò sílẹ̀ gẹ́gẹ́ bí agbẹnusọ Tinubu. Bákan náà ni ó jọ̀wọ́ ipò rẹ̀ gẹ́gẹ́ bí Special Presidential Envoy on Climate Action and Chairman of the Presidential Steering Committee on Project Evergreen. Nínú àtẹ̀jáde láti ọ́fíìsì ààrẹ ni wọ́n ti ní Ngelale ṣe àgbékalẹ̀ lẹ́tà rẹ̀ sí ọ̀dọ̀ olórí òṣìṣẹ́ fún ààrẹ Fẹ́mi Gbàjàbíàmílà pẹ̀lú àwáwí wípé òun fẹ́ lo ìsinmi tí kò lọ́jọ́ indefinite leave látàrí ètò ìlera tí ó ní í ṣe pẹ̀lú ẹbí rẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Mínísítà agbègbè ilé ìjọba Nyesom Wike ti fèsì sí àhesọ tí ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) ṣe wípé òun mọ̀ọ́mọ̀ gbẹ́sẹ̀ lé ilẹ̀ wọn láti fi dá sẹ̀ríà fún wọn tàbí takò wọ́n. Wike sọ èyí níbi àbẹ̀wò tí ẹgbẹ́ àwọn Benchers tí alága wọn Olóyè àgbà amòfin Adégbóyèga Awomolu darí wá sí ìlú Àbújá lánàá. Gómìnà àná fún ìpínlẹ̀ Rivers fi ìyàlẹ́nu rẹ̀ hàn lórí ẹ̀sùn PDP wípé wọ́n ti fún òun láṣẹ láti gbẹ́sẹ̀ lé ilẹ̀ wọn fún àǹfààní tòṣèlú. Wike ṣàlàyé wípé ẹ̀sìn
òṣèlú tàbí ẹ̀yà kò ní nǹkan ṣe pẹ̀lú àṣẹ orílẹ̀-èdè. Gbogbo ẹni tí ó bá kọ̀ láti ṣe ohun tí ó tọ́ ni wọ́n ń dá sẹ̀ríà fún. Ó ní báwo ni wọ́n ṣe máa fi sẹ̀ríà àwọn tí ó kọ̀ láti san owó ilé wọn fún ọdún 10 wé ìgbésẹ̀ òṣèlú. Wike fìdí ẹ̀ múlẹ̀ wípé PDP ti ń ṣèjọba fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ṣùgbọ́n tí wọ́n kọ̀ àti san n7.6 million owó ilẹ̀ àyálò níbi tí wọ́n ń kọ́ olú iléeṣẹ́ wọn sí. Ó ní pẹ̀lú wípé láàrin bílíọ̀nù 13 sí 20 bílíọ̀nù náírà ni ẹgbẹ́ yìí ń pa wọlé nípasẹ̀ tíkẹ́ẹ̀tì tí wọ́n ń tà fún àwọn tí ó fẹ́ díje du ipò, síbẹ̀ wọn kò lè san owó ìjọba tí ó fi pọ̀ tó n7.6 million. Ó ní Wadata Plaza tí PDP fi ṣe olú iléeṣẹ́ kò ṣe ìforúkọsílẹ̀ lábẹ́ ẹgbẹ́ òṣèlú ṣùgbọ́n lórúkọ sínétọ̀ kan tí ó fi ìlú Àbújá ṣe ibùgbé. Mínísítà ní ẹni orúkọ rẹ̀ wà nínú ìwé ilẹ̀ gan kọ̀ àti san owó fún ọdún 28 ṣùgbọ́n tí PDP wá ń pariwo wípé mínísítà mọ̀ọ́mọ̀ fi kàn wọ́n lábùkù. Wike ní kì í ṣe ilẹ̀ PDP nìkan ni àwọn gbẹ́sẹ̀ lé. Ilẹ̀ àjọ elétò ìdìbò INEC, ilé ìfowópamọ́ àgbà CBN àti àwọn aládàáni náà wà lára ilẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé. Fún ìdí kan náà, ó wá gba ẹgbẹ́ àwọn benchers nímọ̀ràn kí wọ́n san gbogbo owó tí ó bá lẹ́tọ̀ọ́ nítorí ìjọba kò ní ṣe ojúsàájú sí ẹnikẹ́ni. Ìròyìn jábọ̀ wípé ọjọ́ 17 oṣù kẹta ni Wike bu ọwọ́ lù kí wọ́n gbẹ́sẹ̀ lé ilẹ̀ tí ó tó 4,794 látàrí àìsan owó fún ó lé ní ọdún 10. Lára àwọn tí ó ní ilẹ̀ yìí láti rí ilé-iṣẹ́, ẹgbẹ́ òṣèlú aládàáni àti àjọ ìjọba. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ṣì wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tún ìròyìn. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àkíyèsí yín ránṣẹ́ kí ẹ sì bá wa subscribe sójúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.